ìbàrẹ̀ ọba tàná tèní ọba títí ayé àìnípẹ̀kun. Mú kí wa pé a kú gbìyànjú a sì kú ìrọ́jú. Ní àná àwọn olórí aládé pàápàá jùlọ nílẹ̀ kóòtù òjìire àti nílẹ̀ haúsá lọ́hùn bàbá wa onírìṣà kábíyèsí adéyẹyè àti àwọn sultan of Sokoto wọ́n jókòó pàdé bí ìṣọ̀kan ó ṣe wà àti bí ààbò eléyìí tí yóò kárí ilé tí yóò kárí oko wọ́n jókòó ẹ̀ nípínlẹ̀ Èkó eléyìí tí ọlọ́lá jùlọ ìpínlẹ̀ Èkó ni Babájídé Sanwó-Olú tí wọ́n ṣe agbátẹrù ìrìn àjò náà. Ó tinú ọkàn mi wá torí pé láti bí ọjọ́ méjì mẹ́ta lọ ọkàn mi ń pòrúurú inú mi ò dùn ara mi ò yá. Bí wọ́n bá sọ fún wa pé tá a bá ń da lówe tá a bá ń pa ní àpárá pé oyè tó kan ara àwo kárẹ̀dẹ̀ náà mọ́ ṣàfihàn o. Nígbà tá à ń rí mọ̀rìwò àmọ́ lọ́rùn mọ̀rìwò la rí egungun wá dé egungun àwọn panipani jínijíni gbénigbéni ó dé sípínlẹ̀ Kwara. Ẹ rántí ọdún tá a ti ń pariwo pé sáfàrà ẹni tí ń ṣẹlẹ̀ Maiduguri ò dùn. Gbogbo àwọn ibi tá à ń dárúkọ nígbà náà yìí kódà bàbá jẹ́ pọ́dún 10 sísìn là ń dárúkọ wọn àwọn ò sinmi. Àwa táwa ń sinmi tá à ń sùn tá à ń dàgbàlẹ̀ yẹkẹ́ ní lórun ọ̀fẹ́ kunjú mọ́yìn. Ìpínlẹ̀ Kwara nígbà tí ṣòro dé lọ́pọ̀lọpọ̀ wọn ni wọ́n mọra wọn nílẹ̀ káàárọ̀ òjìire pélé Yorùbá làwọn. Ìgbà tí ò tíì sí làlúrí tí ò tíì sí tí ọ̀jẹ̀ wọn sùn ní tí wọ́n sọ nípa àwọn èyí sára káàárọ̀ òjìire. Ọ̀rọ̀ ẹ̀mí ó sì tó ń tọ́yẹ kéèyàn mójútó ẹ̀yin ọba aládé eléyìí tó fi yẹ ká máa ṣe ní màgbàmàgbà mẹ̀gbọ́n tó yẹ ká mójútó ẹ jẹ́ ká mójútó. Mo ti sọ̀rọ̀ lórí n tó mú ọba n tí ọba tó fi ju ẹni tí ó jọba lọ ohun tí ẹni tó jẹ́ ìránṣẹ́ tó fi ju ẹni tí kì í ṣe ìránṣẹ́ lọ. Mo rọ̀ ẹ̀yin bàbá wa kábíyèsí lọ́tùn lósì ẹ jẹ́ ká mójútó n tó yẹ ká mójútó. Ọ̀rúnmìlà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ ẹ̀mí mi dífá fún Ọ̀rúnmìlà òpìtàn wọ́n ní kí bàbá orúbọ 11 nítorí ikú. Ǹjẹ́ a ti rúbọ 11 ikú ti lọ ọ̀rọ̀ ẹ̀mí mi gbogbo ń tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀mí èèyàn ò ní gbọ́ kírú ẹni bí ọmọ tara. Ẹ dákun ẹ bá ní pariwo ẹ bá ní ké gbàjarì síbi tó bá yẹ kí gbàjarì ò dé. Kó má jẹ́ pé pàdé tàná ìjókòó dínà àbí breakfast ní lákòókò yẹn ńlá fi jẹ. Nígbà tí ọba tó bí ọdún kan àbòsù 6 wọ́n tó ní pàdé mi tó fẹ́ wáyé ìjókòó tàná yẹn ẹ jẹ́ ká jẹ́ kó so èso tó yẹ kó so. Torí pé ọkànlá ẹbọ tá a lè rú lákòókò tá a wà ẹni pé ká mójútó ẹ̀mí ń ṣòfò. Gbogbo ìgbónà ojú ajá ń ṣẹ̀jẹ̀ o gbogbo àjàṣẹ́ ojú ajá ń ṣẹ̀jẹ̀. Kí ló dé kí la ṣe ta ló jẹ kòkòrò móbì ta ló jẹ ojú mẹ́ran ta lẹni tó jẹ èso àjàrà ọ̀hún téyín fi ń kan àwa tá a jọmọ. Gbogbo àwọn tí wọ́n sì ń dá àwọn kinní sílẹ̀ àwọn jèrùgbé ayé ni o. Àwọn wo ní jẹ́ jèrùgbé àwọn jèrùgbé ni àwọn nítorí ní tí mo fẹ́ jẹ nítorí ní tí mo fẹ́ dà nítorí ní tí mo fẹ́ mu nítorí pé kí n lọ́lá kí ọlá mi kọ́mọ̀ ní mọ̀mọ́ tàbí kí wọ́n máa sọ pé bí ẹni bí irú mi ò sí láyé. Àwọn tí ń dá lẹ́nu o àwọn ẹnì kejì ńlá àwọn alábọ̀dé. Irú àbọ̀dé wo àbọ̀dé ẹ̀sìn táwọn aláwọ̀ funfun ọmọ rí wọn lò pé ẹ má jẹ́ kí ilẹ̀ yín ó sinmi o níta ẹ bá fẹ́ láàmú fún yín mọ̀ ṣe o. Ṣé ẹ sì mọ̀ pé bí ìlú ọ̀bá dùn bí ìgbẹ́ ìnìlú rí k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Ẹ rí i pé mo sọ mo láwọn jèrùjèrù ilé ayé àwọn ni òjì agbádùn ṣùgbọ́n bí jèrùjèrù ilé ayé bá lóhùn ò ní gbọ́ tòde ọ̀run náà kò ní sinmi kò ní gbà. Ọ̀rúnmìlà sọ nínú odù ọ̀rọ̀ rẹ̀ ó ní oró aya. Ọ̀rúnmìlà ní kí ni mò ń ké oró sí kí ni mò ń ké aya sí. Mo ní yan bọ́ nínú odó mo ní ọlọ osùn mo lọ́lọ́ osùn ńlá ọ̀sẹ́ mo lọ́mọ ní jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ mo ní ara sì ń yá baba ń sì ń fẹ́ ọmọ rẹ̀. Ọ̀rúnmìlà láwọn jèrùjèrù ilé ayé ńkọ́ ó níbi tòde ọ̀run bá gbọ́ ó lórí ara ọ̀run ó ní kò ní jẹ́ kí jèrùjèrù ilé ayé ó sinmi. Gbogbo ẹ̀yin tẹ́ẹ̀jẹ̀ ká máa sùn ká máa forí lé oorun tí ìrọ́kẹ̀kẹ̀ ti fi ń ṣẹlẹ̀ nílùú Kwara ọkàn tí náà ò ní balẹ̀
orí ará ọ̀run kò ní jẹ́ ká ẹ sinmi. Bó bá jẹ́ pé ẹ̀sìn àjòjì eléyìí tá a gbà ní bá ń jẹ́ kí omi ọmọ tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu, ẹ jẹ́ kí ogbè wa kó fi ohun ogbè fógbè, kó gbé wa kó fún fólóhun, kọ́rùn wa ò lè bá a ṣe mọ́. Àwọn míì ń bẹ tó jẹ́ pé àáfàá ni wọ́n, agbára tí ń bẹ lọ́wọ́ wọn, oògùn tí ń bẹ lọ́wọ́ wọn ó ju tẹni tó jẹ́ babaláwo lọ, ó ju tó gbójú ọdẹ lọ, tó jẹ́ pé ó ti rógun agbára ń jẹ o, yálà látara bàbá rẹ̀ tàbí pé ó wà tó sì rí, torí pé kì í ṣe inú àlùkùránì. Ṣùgbọ́n ìdè ẹ̀sìn ti dè é, kò lè fi agbára tó ní ìyangàn. Ìjà àfáà yẹn kò wá ní lè fi agbára tó ní yẹn, kò ní lè fi yangàn, kò ní lè fi gbà wọ́n mọ ìyá rẹ̀ lẹ̀, kò ní lè fi kojú ogun, torí pé yóò mọ̀ sọ pé kìí ṣerú òun, kò tọ́ sírú òun, ta ló yẹ kó bá ọjà, ta ló yẹ kó bá ọ lọ sójú ogun. Kíní mi ni ó dẹ̀ ṣe bọ́ ọ bá lọ sóko tó ọ bá lọ sódò ibẹ̀ náà lọ́ọ́ bá. Ìgbà wo la fẹ́ ṣe yìí dà tá a pàtọ̀pọ̀ kí tọ̀wá kó lè bá a ṣe ó. Bẹ́ẹ̀ sì ni nínú ogun ìdè ẹ̀sìn tí wọ́n fi dè wá, wọ́n mọ̀ pé ń ta ní ọ̀fẹ́ rọ́, wọ́n mọ̀ pé kò fẹ́ èké, tí wọ́n fẹ́ irọ́ ó sì fẹ́ èké. Ìdí nìyẹn ni wọ́n ṣe lè fi ògùn búra. Èèyàn ò lè fògùn búra láyé kírú ẹni bẹ́ẹ̀ kó búra lérí èké kó wá múrú ìrìn àjò bẹ́ẹ̀ kó mú jẹ. A lè fi bíbélì búra mẹ́rin, a lè fi kúránì, a lè fi búra, ṣùgbọ́n tá a gbé dání nílẹ̀ káàrọ̀ òjìrè kò ṣeé fi búra èké. Àwọn European àwọn náà ní bíbélì, àwọn Arab àwọn náà ní kúránì. Kí ni tiwa tá a ní láfíríkà? Èyí tá a ní o ni wọ́n ń pè láburú fún wa tí wọ́n sọ pé kò dá yìí, ẹ má ṣe ohun ẹ̀ṣẹ̀ ni. Wọ́n bi wá lè béèrè yẹn àrídáhùn. Kí la ní? Ifá la ní. Ìṣẹ̀ṣe wa tá a níhùn, tó o bá ti nímọ̀ nípa rẹ̀ o lè mọ̀ tá a ní. Ṣùgbọ́n nítorí pé èdè ẹ̀sìn tó dì ọ́, gbogbo ń tá a ní lágbára pátá, gbogbo ń tá a ní nímọ̀ pátá ni wọ́n ti fi sọ di àìgbọ́dọ̀ tàbí èèwọ̀ lọ́dọ̀ tiwa. Ìgbà wo la fẹ́ ṣe yìí dà? Ẹ wá dúró di ẹ̀sìn tó ti dè wá látọjọ́ tó ti pẹ́. Wọn ò fẹ́ ká bọ́ nínú àjàgà, wọn ò fẹ́ ká bọ́ nínú ogun, wọn ò fẹ́ ká bọ́ nínú ìmọ̀ sí ẹ̀sìn. Wọ́n gbẹ́sìn lé wa lọ́wọ́ pé ní ká máa ṣe kọ́ta wọ́n máa jìyà láyé kọ́ lọ jọrọ̀ lọ́run. Ṣùgbọ́n tí wọ́n ń jọrọ̀ láyé. Béèyàn bá sì jayé láyé tí ó bá ṣe ayé ń jẹ, yóò padà tún jayé nígbẹ̀yìn ayé rẹ̀ nígbà tí ikú bá tún pajú ẹ̀ dé ni. Ogun ìdí ẹ̀sìn, ogun burúkú ni o. Bàbá sọ̀rọ̀ tá a sọ pé ogun ìdílé, ogun kìnnì kan, ogun aláròká, ẹ jẹ́ ká máa wúre lórí tí ń jẹ́ ogun ìdí ẹ̀sìn náà. Tí Ọlọ́run bá ṣetán tí ó bá sí ojú rẹ, tó sí tinú, tó sí tọkàn rẹ, tó sí tójú rẹ, wàá mọ̀ pé ogun ìdí ẹ̀sìn ní ń dè ọ́. Gbogbo tó ń ṣe, tó ń fárígá, tó ń sapátíkọ́, ogun ìdí ẹ̀sìn ni. Ó mọ̀ pé ogun ń jà ọ́ ni. Ìwọ kíyèsí, ogun ń jà ọ́, ogun ń jà ọ́. Ètò ń gbé káríwù, ọgbọ́n tá a fa kan sẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Béèyàn bá ya wèrè kò lè máa jí kégbe lídàjí òru. Ká máa sọ fúnra pé ká wá wọ kọlà láì gbọ́ kọ́ọ̀lẹ̀. Kọ̀kárí àlùwàlá, a mọ̀ pé ọ̀kárí, a sì tún pèèyàn pé ó yẹ wá tó gbà. Ẹgbọ́n táfa náà sọ, ó lè jọ bí eré kì í mọ̀ ẹ́ ṣeré. Ogun ẹ̀sìn ní ìdí ọ̀, ìdí ẹ̀sìn lọ bá ẹ ló ṣe lérò pé ìsọkúsọ ní ń sọ. Béèyàn bá ya wèrè èèyàn ni máa lẹ̀kọ̀. Ebọn ọgbọ́n tó wí. Kò lè jẹ́ tuntun lójú ẹ nítorí pé ìdí ẹ̀sìn yẹn ti dè ọ́. Gbogbo táwọn ms bàbá olówó Èkó Àkànbí ọlọ́ba tí wọ́n sọ ó lè gbọ́, ò lè nífẹ̀ẹ́ sí nítorí ogun ìdè ẹ̀sìn tó dè ọ́. Mo ti sọ lọ́pọ̀ ọgbà, àwọn tó lówó láyé, ìlú mọ̀ọ́ká láyé, wọn kì í ṣẹni tó gbẹ́sìn lérí bí wọ́n ṣe ń ṣeun. Wọ́n sọ fún wọn pé kó o kúre, kó o kúre. O tí ì kúre, o tí ì mọ̀ kú tí ọ̀pọ̀, o tí ì mọ̀. Nǹkan burúkú ni ogun ìdè ẹ̀sìn, kó Olódùmarè kò mú abọ́. Ogun ìdè ẹ̀sìn ni àtẹ̀sìn kínní tọ́jẹ́ ti European yẹn, àtẹ̀sìn kejì tọ́jẹ́ ti Arab yẹn, àwọn méjèèjì pawọ́pọ̀ lé a lórí ni. Bí wọ́n ṣe wá pawọ́pọ̀ lé a lórí yẹn, wọ́n wá pé wá sí méjì. Wọ́n mọ̀ pé àwọn abala kan máa bá mùsùlùmí lọ, àwọn abala kejì wọ́n mọ̀ pé wọ́n máa bá Christian lọ. Tó bá jẹ́ pé mùsùlùmí nìkan la bá gbà lórílẹ̀‐èdè yìí á ti bọ́. Ẹ wá wọ̀nà tá à ń gbà ń bára wa jiyàn. Mùsùlùmí ọ̀kọ̀ọ̀kan máa bá Christian jiyàn. Ẹ wo iye ọdún tá a fi fà á lọ fáá. Christian ni wọ́n máa bá mùsùlùmí jiyàn. Ẹ wo iye ọdún tá a ti ń fà á bọ̀ fáá. Gbogbo ń tà ń ṣeun àrísẹ́lẹ̀ à ń sòmùsẹ́ ni o, torí pé ìtọ́jẹ́ tìṣẹ̀ṣe wa gangan àti ẹ̀ tí ì bá jiyàn. Nínú téèyàn bá ń bá jiyàn yóò mú òótọ́ ọ̀rọ̀ jáde. So àrísẹ́lẹ̀ òmùsẹ́ là ń ṣe,
ìmọ̀ sòmùsẹ́ yẹn ni pé àìtí ìdébi tiwa ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe là ń ṣe àti ìṣẹ̀ṣe tiwa fúnra lára wa. àwọn abala kìíní méjèèjì tí ń pàápọ̀ lé a lórí nígbà wo la tó fẹ́ bọ́ ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe là ń ṣe àti ẹ̀tí ìrántí tiwa bìlẹ̀ ìtàṣepá ṣẹ̀ṣẹ̀ tiwa. àkókò tá a wà yìí ilẹ̀ gómìnà wọ́n ń sun ẹkún kíkan lọ́wọ́. mi ò fẹ́ dárúkọ ìlú tó ti tú ní gbogbo ìpínlẹ̀ Kwara, gbogbo apáta la ti gbọ́ lórí afẹ́fẹ́. ṣùgbọ́n yìí tẹ́ ẹ jẹ́ lọ́balọ́ba wa ó yẹ ká ẹ mọ́ pariwo tantantan débi tágbára yín tó bá mọ. torí pé lákòókò tá a wà yìí tó bá jẹ́ pé ọba ní bá ń gbàbọ̀dè fúnlùú ilẹ̀ ó mu, ilẹ̀ ó gbé ọba náà mì. tó bá jẹ́ pé joyè ìní bá ń gba àbẹ̀tẹ́lẹ̀ owó kílùú ó lè tú, kílùú ó lè bàjẹ́ lọ́wọ́ àwọn òbílẹ̀jẹ́ ilẹ̀ ó mu. torí pé bára ayé bá ń bá níjà ará òdi ọ̀run là máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí. kódà bí àjẹ́ ayé bá ń bá níjà àjẹ́ òdi ọ̀run là máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí. bí ẹgbẹ́ ayé bá ń bá níjà ẹgbẹ́ lódi ọ̀run ìlà máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí. gbogbo ètò ilé ayé tí máa fi tò láyé òdi ọ̀run la ti ń tò. ìdí nìyẹn tó fi jẹ́ pé ará ayé ò ní tilẹ̀kùn láyé kó ní kí ará ọ̀run kó má wá sílé ayé. èrò ọ̀run náà ò sì ní tilẹ̀kùn kó ní kára ayé kó má wá sódi ọ̀run àjọ máa lọ àjọ máa bọ̀ náà ni. ẹ̀yin lọ́balọ́ba wa ẹ má jẹ́ kójú ṣe yan mẹ́hẹ̀. àwọn ènìyàn ń kú ẹ̀mí ń ṣòfò. káwá bira wa léèrè pé ogun tí ń jà wá gangan níbo logun tí ń wá. ìwọ náà bira rẹ. ogun bẹ̀rẹ̀ láti Sàfàrà, ogun dé Maiduguri, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ogun wọ ìpínlẹ̀ Kwara. níbo logun tí ń wá. àwọn wo ni ń fogun jà wá. ta lógun ọ̀hún gan bí kì í bá sogun ẹ̀sìn. ẹ jẹ́ kó gbé wa kó fohùn fólóhùn kọ́rùn wa ò lè bá a ṣe mọ́. àwọn tí wọ́n jẹ́ òbílẹ̀ jẹ́ ẹ̀sìn nínú wa ni wọ́n ń gbàbọ̀dè fún wa. aláàbọ̀ ọ̀sàmọ́ ẹ mọ iye àwọn èèyàn tẹ́ ń gbé pa láàrin ìlú. ìbàjẹ́ ìtẹ́ kọ́kọ́ ṣe kánrin kése ni pé èèyàn fi máa bọ́ ọ̀sà torí ẹni ò jẹ́ ẹ bọ́ mọ́ o. ǹjẹ́ ńgbà tẹ́ wálẹ̀ ẹ̀bọ̀ ọ̀sà mọ́ pẹ̀lú ìbàjẹ́ ìtẹ́ ṣe wọn ṣé pànìyàn sọ mọ́wọ́ dúró ni mo fi ń pa á lówe lásàmọ̀ nífà fún wa lẹ́ẹ̀kan pé ìyẹn jábọ́ nínú odó ọlọ́sùn ńlá ọ̀sẹ́ ọmọ ṣe o ọmọ ń jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ ara ti ń yá baba ń sì ń fẹ́ ọmọ ẹ̀ òbí tá a bá yé dé ṣé bá a ṣe bá nu ẹ mọ̀ jà sí ilé ayé bá a ṣe bá a ẹ̀yin lọ́balọ́ba wa gbogbo ènìyàn yòówù tí ìbá jẹ́ tí bá jẹ́ alábọ̀dé fúnlẹ̀ káàárọ̀ òjìire ilẹ̀ ó mu oòdùà ó mu ọ̀rànmíyàn ó mu. tipẹ́ làwọn ènìyàn ti ń pariwo ṣùgbọ́n àwọn tí ń pariwo wọ̀nyí ṣẹlẹ́sìn ṣe é gbọ́rọ̀ àwọn ẹlẹ́sìn kí wọ́n pariwo pé ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó kódà o ìjọba ẹ bá ní tó ṣe o níbi torí wọ́n burú dé. ogun ilé ayé tí ò tí ì sẹ́ a máa tún sọ fún ogun ọ̀run pé kó tó rọ̀ ogun ọ̀run wá dé nìsín kò sẹ́ni tí ó kojú ẹ̀ ká ló fẹ́ kojú ẹ̀. ogun ọ̀run o ẹ sọ kalẹ̀ wá ebi ẹ ti sọ nígbà dé kí ni ẹ ṣe ìdè ẹ̀sìn ìdè burúkú ni láyé o. bí ẹ̀sìn bá ń bẹ lórí èèyàn tí aláàánú ènìyàn bá ń bẹ ní àdójúkọ léèyàn báyìí èèyàn ó sì máa sọ pé aráàmù ni kí n gba nǹkan jẹ lọ rẹ̀ ebi ó sì máa pa ni tẹ́bi ó sì fi pààyàn kú ìdè ẹ̀sìn ni. ìdè ẹ̀sìn tí bá ń bẹ pẹ̀lú èèyàn báyà àbọ́mọ àbọ́kọ́ bá ń kú lọ tẹ́ni tí ó wàá ṣàánú rẹ bá ń bẹ nítòsí rẹ ọmọ sọ pé aráàmù ni ká gba nǹkan dúdú lò fún wọn. ìdè ẹ̀sìn ni ogun ní ń jà ọ́ ogun kó o lè sunkún kó o lè fojú sunkún ọkọ ogun kó o lè fojú sunkún aya ogun kó o lè fojú sunkún ọmọ ìdè ẹ̀sìn yẹn fi dè ọ́ torí pé mọ̀ pé táwọn yẹn bá yè wọ́n ní tí wọ́n ṣe lórílẹ̀‐èdè lẹ́yìn wọ́ọ̀la. ìdè ẹ̀sìn mo kàwé ọ̀kan ń de professor tẹ́ bá gbọ́ tẹ́lómi bá sọ̀rọ̀ bùà báyìí ẹnì sí lè sì kàwé sọ́jọ̀gbọ́n náà sì lélẹ́yìn ìdè ẹ̀sìn ni. tẹ́ bá rọ́bà míì tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́mọ ọdún mẹ́jọ ò lè sọ ẹ́ gbọ́ lẹ́nu ọba míì a sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé kì í ṣe inú obìnrin ló ti jáde bí ẹni tó jẹ́ pé wọn ò tiẹ̀ tọ́rí. ogun ìdè ẹ̀sìn ni òun náà kọ́ bá jókòó kọ́ wá gbé ẹlẹ́hà sẹ́gbẹ̀ẹ́ kó ní olórí inú orí rẹ̀ ló burú. ìdè ẹ̀sìn ni nínú ìlú tó jọba sí kí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ mẹ́kọ́ máa sọ pé ò ní ṣe ìdè ẹ̀sìn ló dì ọ́ ìwọ lọ mọ̀ pé ogun ń jà ọ́ ìjà lọ́jọ́ tó ti ń ṣẹ̀sìn yẹn sọ́dá fún ọ ju ọmọ làkejì lọ ó ti lọ́lá tí ò ní mọ̀mọ́ ẹ̀tàn ló ń kó jẹ tó ọmọ bọ́ọ̀ bá kẹ́tàn jẹ kẹ́nìkan mọ sọmọ pé Ọlọ́run bá òun sọ̀rọ̀ orí ẹni yẹn burú ni ṣé ohun tó gbọ́ sóhun ọkùnrin ni àbóhun obìnrin. ìdè ẹ̀sìn ni ò ní mọ̀ pé ìdè ẹ̀sìn ti dì ọ́ àwa tá a jẹ́ babaláwo tá a ń dáfá tí fọ́ọ̀mù oyún ti ń bẹ nínú ògbé nínú ìkarahun rẹ̀ tí ó sọ tàná tí ó sọ tòní tí ó tún sọ tọ́lá babaláwo kò ní ever sọ jáde pé òun gbóhùn Ọlọ́run
arọ́ lòun fín aríra wa fín arẹ́sìn fín ẹlòmíràn sọ pálá lòun fi ń jagun àlá tó lòun fi ń jagun lápẹẹrẹ tó rí wọ́n mọ̀ bọ́yá ẹ̀mí tí ń gbérin àjò ń wá ọmọ bọ́yá egbúrú ni èdè ti Yorùbá èyí tá a máa ń sọ pé ọmọ bọ́yá àlùjànnú ni àlùjànnú èsèdè wa ṣé wọ́n mọ̀ bọ́yá egbúrú ni ìwọ́n mọ̀ bọ́yá àwọn ẹ̀mí àìrí àwọn ní ń ṣètò ìrìn àjò yẹn tí ń gbé ọ̀rọ̀ ẹlẹ́dàá mi èfi ìyà jẹ mí ọlọ́mọ fara hàn mí níbo ló ti rọ́lọ́ rí ọ̀nà tó ń gbà fi rí kọ́ sọ ìdí ẹ̀sìn ní ọmọ pógun níjà ọ̀ ìlú tú àtúnwò ìlú ran ìdí ẹ̀sìn ní. gbogbo ìlú tó ti tú yẹn mélòó nínú ìlú yẹn ní tún sòsà ń bẹ̀ mélòó nínú ìlú yẹn ló tún jẹ́ pé ìṣẹ̀ṣe wọn tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bíi tàtijọ́ tí wọ́n fi tẹ̀lúdó wọ́n ti bàṣẹ̀ṣe ń jẹ́ mọ́ wọn lọ́wọ́ pé kò ṣe nǹkan kan aburú ni ẹ mọ̀ ṣe gun ẹ̀sìn wá dé nìsín wá lé wọn kúrò ní ìlú ní tí wọ́n gbé lọ́tí ò lè gbà wọ́n talájò ọ̀sán o ẹni tó bá jí alájò tí ẹ̀ ọ̀sán o nínú ìmọ̀ràn tí mo fẹ́ gbẹ̀yìn tẹ́ ẹ jẹ́ lọ́ba ìwọ tó bá yẹ kó ọba jọba ní tòótọ́ tó ti sí nínú òbílẹ̀ jẹ́ gbogbo tí wọ́n bá ń gbórí ìlú àpèrè yẹn ṣe ẹ tètè padà sí ẹ lórí mọ́ ṣe ní tó lè gbà wá nù ìyẹn lórí alálẹ̀ òfin ní jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló láti bàṣẹ ṣe ìjẹ́ tá a bá ti wá tètè ń pẹ̀rọ̀ sígbìn látàkókò lọ a máa bẹ̀ wọ́n ni a máa rọ̀ wọ́n ni kí wọ́n lè bá àṣẹ yọ́nú sí wa torí pé gbogbo ẹni tó yẹ kó dúró tì wá bógun bá dé àti lé wọn jìnnà aláwọn báwo aláwọn tọ́mtọ́m aláwọn chingom aláwọn tọ́kì aláwọn tọ́mbélé táwa ni ó gbà wá báyìí à ń ké gbàjarì síjọba ìjọba ọlọ́rọ̀ tí wọ́n sọ à ń ké gbàjarì ìsọba ọba sọ págbára àwọn ọ̀ka gbàmígbàmí ẹran lé ní bọ̀ wá òsì yẹ ọdẹ tá a dún ní káfẹ́ lọ rè bá tá a lá lọ rè sábà bínú ẹ bá wọ́ọ̀lù tó bá sọ pé a máa sá lọ ọ̀dọ̀ Ọlọ́run a jẹ́ pé ó sì kànga ló kó bẹ̀ o bọ́ ọba ti kú lọ lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ọba ni yanjú ìṣòro ti lé ayé tá a wà yìí làwọn alálẹ̀ yẹn làwọn òòṣà yẹn làwọn rúmọlẹ̀ yẹn àwọn ni wọ́n dìde torí pé bó ti wulẹ̀ kọ́mọ ṣe òbí ẹ̀ tó òbí ò ní bínú sọ́mọ ẹ̀ látàárọ̀ dalẹ́ súlẹ̀ kí lọ́mọ fẹ́ ṣe gbogbo òlú tẹ́ bá sọ pé ẹ ti pàṣẹ sínú ẹ tètè lórí mọ́ pè wọ́n ọmọ tí bá ń pe bàbá tí ọba dákẹ́ tí ń pe bàbá tí ń pe màmá tí ọmọ yẹn ọba sinmi òbí rí ọ padà dá lóhùn ṣé báwa náà mọ̀ pé níjọ́ òun àwọn bàbá yẹn wọ́n mọ̀ pé ogun ó dé wọ́n sì mọ̀ pé ogun ń bọ̀ bí wọ́n sì ti mọ̀ yẹn gbogbo ìrìn àjò bíi ìsàmì tí wọ́n fi sílẹ̀ fún wa pé gbogbo bá dé ẹ̀fà yìí màá dìde lẹ́yìn báyìí jagun ẹ̀fà chain yìí ẹ̀fà ẹ̀wọ̀n yìí ẹ̀túgi yìí ẹsẹ̀ yìí báyìí gbogbo ẹ̀ pátá ni wọ́n ti tàn wá a ti fà á ṣeré gbogbo wọn pátá ti rìn jìnnà tálá kì sí báyìí ogun òdi ẹ̀sìn ni ọmọ ni ìdè ló dì ọ́ ìwọ tí wọ́n bọ̀ sálé bàbá rẹ tó sọ pé ò gbọdọ̀ débẹ̀ ìdè ni wọ́n ọmọ pọ̀ ń bẹ́nu òde ni sọ ọ lérò pọ̀ ọbọ ni kí ló fi bọ́ torí pé òun rí jẹ òrí mu ni owó tí ń fún ọ nínú owó òbílẹ̀ jẹ́ nínú owó ká máa bára wa jà inú owó ká máa gbọ́ra wáyé inú owó ká máa dìtẹ̀ mọ́ra wa inú owó ká máa jára lógun tí wọ́n náà rí tọ́rọ́ kọ́bọ̀ nínú ìrìn àjò ẹ tó sọ pé sì ń fún ọ lówó ìdí ẹ̀sìn ní kò jẹ́ kó ọmọ pọ̀ ń saburú síra rẹ ni èló lówó tí ń fún ọ bí kò bá pa àbọn ẹ̀yìn òun náà padà jorúkọ tẹ́yìn jẹ́ lọ́jọ́ ọ̀la ta ló sọ pé kò lè dá fún wọn náà aburú àwọn ẹni àná gbogbo ogun tí ń jà wá lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí àwọn kan ní wọn dálẹ̀ èyí tí wọn náà bá dálẹ̀ lénìí àwọn kan ó jìyà rẹ̀ lọ́la la ṣe láti kíyèsí ìdí ẹ̀sìn ó burú jù. bàbá wọn bá ló àjàṣẹ́ ẹnu ń pọ̀ lára yín pọ̀ bẹ́ẹ̀ bá rẹ́ni sọ fún yín ajá ò ní gbó kéyìn rè ọ̀ká àwọn èèyàn ń sọ̀rọ̀ yín pọ̀ ọba ló àjàṣẹ́ ẹnu pọ̀ lára yín pọ̀ ẹnu ń sọ lára yín pọ̀ ọjà kárà tí ń bẹ nílùú àjàṣẹ́ tí gbogbo àwọn constituency chairman tí wọ́n panupọ̀ tí wọ́n sọ pé kọjá yẹ kí wọ́n mọ̀ nà mọ́ ọba ìlú àjàṣẹ́ ẹ̀yin lẹ tó kéde nínú mọ́sálásí pé ọjà yìí kò sẹ́ni kankan tó lè sọ fún wọn mọ́ nàjà wọ́n sì ní tí wọ́n bá nàjà kára yẹn mọ́ torí pé àwọn ọ̀tá ń fara sínú ọjà ń púpọ̀ jù nílùú àjàṣẹ́ gbogbo àwọn constituency chairman tí wọ́n bẹ ládùúgbò yẹn wọ́n sọ pé ọjà yẹn pé kí wọ́n mọ̀ nà mọ́ ẹ̀yin lẹ tó kéde nínú mọ́sálásí pé dandan ni wọ́n mọ̀ nàjà kì í ṣe pé tí wọ́n bá nàjà yẹn bóyá a lè sọ pé ìmọ̀gbéni ìjínigbé ìpànìyàn tàbí gbogbo aburú tí ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn kì í ṣe pé ó lè tán ṣùgbọ́n yóò rọrùn fún wa láti jẹ́ kágbára wa ó lè ká wọn ọba ìlú àjàṣẹ́ torí ètí wọn láwọn ò fún yín ẹni wọn máa tún nájà wọn tún nájà ọ̀rọ̀ ẹ̀mí mọ̀ ni àkóso ọbẹ̀yìn ọwọ́ yín lọ́mọ̀ wá á bí í léèrè pé báwo lẹ ṣe lò ó báwo lẹ ṣe ṣe
kí ni ìtọ́jú tẹ́ ẹ fún àwọn ará ìlú àti kómi ọmọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tẹ́ ẹ ṣe ní lórí ibi tẹ́ ẹ ṣàpèrè sí. Omi tó bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ogun ni. Kábíyèsí ọba ìlú Àjàṣẹ́, ìmọ̀ràn mi ní kẹ́ ẹ gbà, àbá mi ní kẹ́ ẹ gbà. Bí ọba wa dá ẹ má dà mí nù, àbá ní kẹ́ ẹ jẹ́ àdànù pé n ti ń sọ nǹkan sọ̀rọ̀ ń bẹ̀. Ṣùgbọ́n ìlú ètò Ọlọ́run tó sọ lórí nítorí ọmọ gbénú ìlú ṣe, a ní láti ṣe. Bẹ́ẹ̀dà bá ya onígbàgbé pé kéèyàn gbàgbé pé mo ní láti sojúṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Àwa ń bẹ nínú ẹni tí ọmọ ránrú ẹni bẹ́ẹ̀ létí, torí ẹ̀dá máa yọ onígbàgbé. Bàbá kábíyèsí ọba ìlú Àjàṣẹ́, iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín láti ṣe. Alálẹ̀ ó fún yín ṣe, orí ìyá ó fún yín ṣe, orí bàbá ó fún yín ṣe. Ṣùgbọ́n láti jẹ́ kọ́nà ìrìn àjò tá a fẹ́ rìn kó yá, ọjà lukárà tí ń bẹ nílùú Àjàṣẹ́, ẹ wọ́gilé náà, ẹ pàṣẹ ẹni kó dúró náà fún àkókò díẹ̀ kógun ó lè bá rí mú mi, kí ìbàlẹ̀ ọkàn kó lè wà. Àwọn tí ń farasin sínú ọjà yẹn wọ́n ń pọ̀. Irúsùn àwòyè ni màá fi parí ọ̀rọ̀ yẹn, kí ọ̀rọ̀ wa kó má dàbí ọ̀jẹ̀gbẹ́ tí wọ́n ní kó fi aṣọ ńlá ara rẹ̀ kó fi erúbọ tọ́wá ní aṣọ òun tọ́lọ́jọ́ òun lójú. Ṣé ẹ mọ̀ pé bí ikú bá pa ọ̀jẹ̀gbẹ́ yẹn, aṣọ tọ́lọ́jọ́ òun lójú yóò fi ilẹ̀ ni. Ẹ̀yin ọba aládé nílùú Ọ̀fà, ẹ̀yin ọba aládé ọmọ olómù apèrán, ọmọ ọlọ́rọ̀ agogo, ẹ mọ̀mọ̀ já tójú ogun lọ́rọ̀. Ẹ̀yin ọba aládé tilẹ̀ Ọ̀rànmíyàn, ẹ̀yin ọba aládé tilẹ̀ Oòduà, ẹ̀yin ọba aládé ní gbogbo olújìlú, ẹ mọ̀mọ̀ sun kí asá kòkó kọ́ mọ̀mọ̀ bá kòkó ẹ̀gbẹ́. Ẹ mọ̀mọ̀ sun. Ohun tó yẹ ká mójútó, ẹ jẹ́ ká mójútó, kí gbogbo apáta ká lè jọ lẹ́nu ọpẹ́ nígbẹ̀yìn. Àtúwábà ò ní agbára lọ́wọ́ Olódùmarè. Ire.